mo mà tún kí wa o, mo kí wa o, mo kí wa o, mo kí gbogbo lọ́balọ́ba o, mo kí gbogbo òjòyè, mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo ọmọ òtù Ifẹ̀, mo kí gbogbo ọmọ kú òtù òjíire, mo kí gbogbo lọ́balọ́ba o, mo kí gbogbo òjòyè, mo kẹ́yìn olóṣèlú, mo kẹ́yìn ọlọ́lá, mo kẹ́yìn ọlọ́lá, mo kí gbogbo ládéládé o. Òrìṣà ní dání ẹnìkan kì í dá òrìṣà, èéṣe tẹ́ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè ọmọ aráyé. Ẹ ti gbàgbé Olódùmarè ṣé owó náà ní ló ń tẹ́ gbéléjú gẹ́gẹ́. Ẹ̀yin àlọ́lọ́run ni o, èéṣe tẹ́ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọ̀rọ̀ tó kan gbogbo ilẹ̀ Yorùbá ni o. Ọ̀rọ̀ tó ń bẹ lálẹ́ yìí, ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ òtù òjíire. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọ̀rọ̀ tó ṣe wípé ọkàn gbogbo lọ́balọ́ba. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọ̀rọ̀ tó kan gbogbo òjòyè. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọkàn gbogbo olóṣèlú. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọkàn gbogbo olówó ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọkàn gbogbo bọ̀rọ̀kìnní ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọkàn gbogbo mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, ọkàn gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá. Torí wípé bílé ayé bá ń dùn bí ò bàjẹ́ ìpìlẹ̀ ní kárò. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọnù mọ́mọ Yorùbá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọnù mọ́mọ aládé lọ́wọ́. Àmọ́ kó má bàa wá bàjẹ́ tán, kó má bàa sọnù tán, èló mú ààrẹ òpìtàn Lájí Abbas ké. Ẹ rí wípé ìtàn méjìlá ń bá bọ̀ àrọ̀mọ́ oyè ilẹ̀ Ìbàdàn. Nígbà tí bàbá mi ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n goróyè, à ń ṣe ẹ̀yẹ fún baba lọ́wọ́ agbẹ́yùntì, à ń ṣe ti ìtàn babalọ Olúbàdàn lọ́wọ́. Ṣùgbọ́n lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá a ṣe ó fẹ́ tẹra díẹ̀, a ní ká sinmi. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá jẹ́ káyọ̀tì tún dìde fúyà lórí ibùsùn. Ọ̀rọ̀ tó kan gbogbo wa ni o, tó ṣe pé gbogbo wa sì gbọdọ̀ dá sí. Ìlọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ yìí, tó ṣe pé a sì tún gbọdọ̀ fi ejò sórí òrùlé sùn. Bí iná ò ṣeé fi sórí òrùlé sùn, bẹ́ẹ̀ náà ni ejò kò ṣeé fi sórí òrùlé sùn o. Ṣùgbọ́n orí tó dágbé ni ọ̀jẹ́ dágbé ó ti lẹ́jẹ́. Orí àlùkò lọ́jọ́ ọdún olóṣù ẹ̀gàn. Bí lékeléké ò bá ta kété, ọmọ aráyé wọn ti fìyẹ́ ẹ̀ funfun bọnú epo. Ẹ jẹ́ á rán wa ọmọ Yorùbá létí. Ẹ jẹ́ ká rán wa létí ká lọ sínú ìpìlẹ̀. Nǹkan tí ń so gbogbo Yorùbá pọ̀ níjọ́ tí Elédùà ti dá wa síbi tó dá wa sí. Iná ni adé àwọn ọba wa. Àwọn ọba wa ó ń kálukú àwọn ọba aládé yìí, èlé wọn lè tọpinpin tí wọ́n sì lè mọ orísun wọn pé kò síbi méjì o, Ilé Ifẹ̀ lórísun wa o. Ọ̀dà o, tá a bá ń dárúkọ àwọn ọba aládé tó ṣe yí pé nílẹ̀ Yorùbá, pàápàá àwa Yorùbá Ọ̀yọ́, a máa dárúkọ Ọ̀ràngún Léèlá, Olówu yá sí wa lẹ́nu, Sẹ́ǹbà Mídé, Aláké yá sí wa lẹ́nu, Alaketu yá sí wa lẹ́nu, Onísàbẹ́ yá sí wa lẹ́nu, Onípópó yá sí wa lẹ́nu, bẹ́ẹ̀ sì ni Ọ̀rànmíyàn yá sí wa lẹ́nu. Tá a bá tún Tàtàrè, Oníbìíní yá sí wa lẹ́nu. Àwọn ọmọ dákọ̀ àwọn wọ̀nyí lágbègbè wa. Àmọ́ tá a bá dé ẹkùn àwọn bíi ìpínlẹ̀ Oǹdó, àwọn náà tún ka ọba lọ rẹpẹtẹ. Tá a bá wọ àárín àwọn pelúpelú nílẹ̀ Èkìtì, àwọn náà tún ka ọba lọ rẹpẹtẹ. Tá a bá sì tún wọ ìpínlẹ̀ Ọ̀ṣun ní tààràtàrà, àwọn náà kọ ọba lọ rẹpẹtẹ. Látòrí bàbá mi Ọ̀nìrìṣà kábíyèsí Ọ̀jájá o, mo sí fìlà fàrólé Odùduwà. Tàbí délẹ̀ Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ wọ́n ka ọba lọ rẹpẹtẹ. Ìpínlẹ̀ Èkó náà mọ̀ gbẹ́yìn, Ọlọ́fin ń bẹ o, àwọn ọba aládé ń bẹ, tọ́jọba aládé ìṣẹ̀ǹbáyé tààràtàrà. Mo sí fìlà forí adé o, mo sí fìlà forí adé o.
oníkálukú ló wá nítàn tó sowó mọ́ ilé Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé ọ̀kan rú ẹ̀ wá lọ bá wa o Alaketu o. Kò sí tó jẹ́ kí jàǹbá ó ṣe wá nípa ọ̀rọ̀ Ketu nípìnlẹ̀ iná ẹ̀ ní ọ̀tẹ̀ Àfọ̀njá tí ò jẹ́ kílẹ̀ Yorùbá ò létò tó jẹ́ kí ọmọ aládé kí wọ́n ríra wọn bí onínúnibí ni. Nǹkan bàjẹ́ púpọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí ọba tó dojúkọ ewu tí ń bọ̀ lápá òkè Ìbàdàn wọ́n ti rán lọ sọ́run. Ó wá jẹ́ kí ọ̀nà ẹbẹ̀ kọ́ wà gbalasa fún àwọn ìdàhọ̀mì tí wọ́n di Benin Republic lónìí tó ṣe pé abẹ́ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ làwọn náà wà tẹ́lẹ̀ náà ṣe wá ń gba ogun. Alaketu gbìyànjú púpọ̀ odidi ìtàn ń bọ̀ o torí pé tí bá ní tẹnu bọ̀ torí pé àwọn èèyàn mọ̀ ní àárín òpìtàn kò sí ní ìparí ìkan tí ó fi máa mú kan èmi náà kọ́ o èmi náà kọ́ jáì sòyí ni ìtàn nílé aláǹtakùn ikú ní tẹ̀yẹ́ bá mọ̀ ń ṣe ó ní bí idán ní rí ó ní tòun bá lọ nínú oko ẹ̀pà ṣàdédé máa bọ́ sóun lẹ́nu. Kí mo wá fẹ́ sọ bọ̀ Alaketu gbìyànjú ìpè kogun ọmọ kó Ketu kódà omi ó di oyin ní Ketu dẹ́wò nínú ìjà odidi ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Ara àwọn ojúlówó ọmọ Odùduwà aládé ìṣẹ̀ǹbáyé tí ó ní adé àrè ìyá adé ìní Alaketu tó ṣe wípé bí Aláàfin ṣe dá dúró tí Aláké dá dúró tí Olówu dá dúró tí Àwùjalẹ̀ dá dúró tí Ọ̀ràngúnléèlá dá dúró Onípòpò àti Ìsàbẹ̀ dá dúró bẹ́ẹ̀ ni Alaketu dá dúró. Ṣùgbọ́n sábẹ́dà lónìí wọ́n ń parẹ́ nínú ìtàn Alaketu látijọ́ tá a sì ti ń jọba o Alaketu ń jọba àmọ́ ṣàdédé la gbọ́ o wípé Ketu tó nítàn ńlá tó ṣe wípé èmi Ààrẹ Òpìtàn ń gán múra àti sọ ìtàn Ketu àti Alaketu lọ́wọ́ làbá gbọ́ wípé fàǹfà ń wáyé o. Ọwọ́ àti ń dọwọ́ agbára wọ́n ti ń lọ mọ́ ààrẹ ilẹ̀ Benin Republic àwọn kan ti fẹ́ tọwọ́ agbára bọ̀ Alaketu tó jẹ́ ojúlówó tó sì ń ṣe ẹ̀jẹ̀ Alaketu tó ní adé àrè ìyá adé lọ́wọ́ tó ṣe pé ìran wọn nìkan ló lè gbé wọ́n fẹ́ gbadé ìṣẹ̀ǹbáyé yìí lọ́wọ́ rẹ̀. A sì wá gbọ́ pé ọ̀rọ̀ yìí àwọn bàbá wa Láàfin Ọ̀yọ́ ẹ máa dé o ẹ máa dé o ikú bàbá yèyé Àtàndá ọba tó wọ́n gbọ́ sí o. A sì gbọ́ pé bàbá mi Ọ̀nìrìṣà nílé Ifẹ̀ wọ́n ti gbọ́ sọ̀rọ̀ yìí kí ló wá dé ẹ rí i pé ìgbà táàrí Òpìtàn pariwo lọ́dún tó lọ yí pé à ń tẹra wa ni táwọn ọbọ láti máa ṣe ìpàdé lọ́balọ́ba padà ìpàdé lọ́balọ́ba ẹ̀ mẹ́bi tó dé ìpàdé lọ́balọ́ba lẹ Yorùbá ó dé Benin Republic ọkà àwọn ọba wa ti ń bẹ ní Togo ó sì dé Ghana lọ́dọ̀ Àsàntí orílẹ̀-èdè mẹ́ta yìí ibẹ̀ ni àwọn ọmọ aládé wà báwo la ṣe kóra wa jọ tí ìyà tí ń jọmọ Yorùbá ò ṣe ní mọ̀ jẹ wá kí ló dé o kí ló dé tásà ń bà á jẹ́ lọ tá a sì rẹ́nì kankan tí ó bá wa tún àṣà ṣe ọmọ ṣe o. Gbogbo wa la níṣẹ́ t'Olúwa bá rán wa tá a wá jẹ́ láyé ẹ̀jẹ̀ ń jíṣẹ́ Olódùmarè ẹ̀jẹ̀ ń jíṣẹ́ Ọbalúayé rán mi ìwà ṣebi máa ń ṣebi. Èmi náà kọ́ o iṣẹ́ tọ́lọ́run ọba rán mi ni mò ń jẹ́ ipé bò ní ìlọsíwájú ó ti bálẹ̀ Yorùbá mo ti ní àlejò pàtàkì lórí ìkànnì mo ti ní àlejò pàtàkì ìgbé wọn wọlé ìwà fẹ́ ká farabalẹ̀ afẹ́ pàjùbọ̀ ọ̀rọ̀ tí ó kan gbogbo gómìnà nílẹ̀ Yorùbá tí ó kan gbogbo olóṣèlú nílẹ̀ Yorùbá ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o ojú òpó yìí tọ́. ẹ kálẹ́ sá o. ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ o ta ni mò ń bá sọ̀rọ̀ o ta làárẹ̀ Òpìtàn ń bá sọ̀rọ̀. Orúkọ tèmi ni Ọba Jíbádé Adébọ̀wálé Adékànbí Adégbìtẹ́ Alaketu of Ketu Kingdom ní Republic of Benin tó jẹ́ ojúlówó ọmọ Odùduwà.
kábíyèsí mo sí fìlà forí adé o, mo sí fìlà forí adé o. Bàbá wa Alaketu ni wọ́n wà ní orí ètò pẹ̀lú wa, bàbá wa ọba Alaketu ti Aketu. Tá a ti máa gbọ́ Alaketu. Mo ti sọ ní pé Ketu ti bá Benin Republic lọ, ṣùgbọ́n ojúlówó ọmọ Odùduwà ni wọ́n. Iṣẹ́ pọ̀ fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀rí ńgbà tọ́rọ̀ ṣe ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣẹlẹ̀, mo jáde ńgbà náà mo ní pé kò yẹ kó jẹ́ nǹkan tó ṣòro fún wa sì bá a ní ọba Alaketu níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kan sì ń lọ táwọn èèyàn ọ̀mọ̀. Bàbá wa ọba Alaketu ti Aketu, ìjẹ́ igbó ní ọba Alaketu tó jẹ kẹ́yìn, ìgbà wo ni wọ́n gbéṣẹ̀? Ká bẹ̀rẹ̀ láti bẹ̀rù. 2018 ni ojú òpó ń ṣe bákan. Bàbá sẹ́yìn gbọ́ wá bàbá. 2018 ni ọba Alaketu bẹ́ẹ̀ ni aládẹ̀mọ́ fẹ́ wájà ní 2018 ni wọ́n wájà. Nígbà tí wọ́n wájà, ẹ̀yin gẹ́gẹ́ bí Alaketu tuntun, àwọn ìgbésẹ̀ wo lẹ gbé láti gboróyè orí ìtẹ́ ìṣẹ̀ǹbáyé Alaketu? Àwọn ìgbésẹ̀ wo lẹ gbé? Ẹ kú alẹ́ o, à ń gbọ́ yín o. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Mo ń gbọ́ ẹ báyìí. Àwọn ìgbésẹ̀ wo lẹ gbésẹ̀ pé tí ọba kan bá wàjà tọba kan bá gbésẹ̀, àwọn èèyàn jáde lọ́tún lọ́sì pé tó ó wù mí kí n gorí àpèrè kí n goróyè àwọn bàbá mi? Báwo ló ṣe jẹ́? Ẹ̀yin mélòó lẹ jáde? Ìgbésẹ̀ wo lẹ gbé bàbá wa? Nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, Nàìjíríà ni mo wà, ọmọ Nàìjíríà ni mo ti ń ṣiṣẹ́. Mo máa ń lé ìgbà tí mo lọ lé pé kábíyèsí padà gbé ẹ̀mí wá àkókò fún wọn. Ó ní kí ká má ríra mọ́, ni mo yẹ àfẹ́ra mọ́ àti kábíyèsí yẹn ìyẹn Aládéfẹ́. Nígbà tó dẹ̀ rí bẹ́ẹ̀. À ń gbọ́ yín o. Ó ní bó ṣe máa ń ṣe ètò ọba ní Ketu, tí ọba bá wá tí wọ́n máa ní láti wá fi béèrè fún ọmọ òye. Ṣùgbọ́n ní ti ètò ìṣẹ̀lẹ̀ yìí, àwọn ọ̀rọ̀wọ̀ tí kan wọnú ọ̀rọ̀ náà tí kò rí bẹ́ẹ̀. Hello? À ń gbọ́ yín kétékété, gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Àwọn ọ̀rọ̀wọ̀ tí kan wọnú ètò yẹn tó jẹ́ pé lọ́wọ́ gbé màdàrú wọ̀. Ìgbà táwọn ẹbí dúró de pé kọ́ gbọ́ pàṣẹ wá kọ́ wọ́n fi tọrọ ọmọ nìkan dín fún ọmọ òye, wọ́n ti ń dà nǹkan rún lẹ́yìn. Ìgbà táwọn agboolé wa fi dífá ọmọ òye tó wọ́n á sọ pé ifá mú mi, mo ní ó dáa tí ifá bá mú mi ó ní bọ́ ṣe ń tọ̀ ọ́. Tó bá dẹ̀ mú ọba ní Ketu, àwọn èèyàn kì í mọ̀, ọba ti wà lérú la máa ń gbọ́, ìgbà tó máa ṣèwúyè la máa ń gbọ́. Hello? À ń gbọ́ yín o, gbogbo àgbáyé ń gbọ́ yín. Hello? À ń gbọ́ yín o. Hello? Gbogbo wa à ń gbọ́ yín kétékété, kábíyèsí o, à ń gbọ́ yín o. A kàn rí pé àwọn màdàrú kan bẹ̀ sí ṣẹlẹ̀ débi pé wọ́n bẹ̀ sí dọwọ́ rú. Màtá máa fi mọ̀ ó yẹ pé láti Nàìjíríà ìlú tó súnmọ́ Ketu ni wọ́n bẹ̀ sí lọ lu àwọn olóyè kan bí onímẹ̀kọ pọ̀sọ̀ aṣíwájú kan tàn tẹ́lẹ̀tọ̀ kódò. Àwọn ẹbí dẹ̀ mú èmi ọwọ́ àtọrọ ọmọ yẹn ní Ìdọ̀fà lọ́dọ̀ kábíyèsí onídọ̀fà fún Ìdọ̀fà. Láti bẹ̀ àwọn ẹbí dẹ̀ gbé mi lẹ́yìn tó ṣòro fún mi lápòlé tán àpárùn òní Ketu ní àpòlé. Ṣé Ìdọ̀fà Nàìjíríà ló wà ní àbí Benin? Nàìjíríà Ìdọ̀fà ló wọ Nàìjíríà ní Ìdọ̀fà wà. Ní ìpínlẹ̀ Ògùn. Ní ìpínlẹ̀ Ògùn ọba David Adéyanjú. Ìmẹ̀kọ ìpínlẹ̀ Ògùn ló wà. Ìpínlẹ̀ Ògùn ló wà. Ẹ̀yin lọ sí Ìdọ̀fà, àwọn kan lọ sí Ìmẹ̀kọ àbí bẹ́ẹ̀ ni?
àwọn tó wá tọrọ ọmọ Ìkẹtù náà ní ilé ìyá tó bí èmi wọ́n wá sí Ìdọ̀fà láti wá tọrọ ọmọ òye lọ́wọ́ kábíyèsí onídọ̀fà of Ìdọ̀fà ọba David Adéyanjú láti bẹ̀ ọba David Adéyanjú dẹ̀ pé àwọn tó jẹ́ bàbá fún mi ní ìmẹ̀kọ ẹgbọ́n tí wọ́n tọrọ ọmọ òye àwọn dẹ̀ ti rí pé ọ̀nà ni ìfádẹ̀ sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n dẹ̀ tó dífá yẹn ní ìmẹ̀kọ lọ́rọ̀ ṣe Adéjọbí Ṣínà Adéjọbí ifá iná rẹ̀ tó rí pé ọ̀hìn ni ọmọ òye káwọn ẹbí tó wá gbé mi rú lọ sí Ifẹ̀ láti lọ ṣe orò nílé bàbá wa ilé bàbá tó jẹ́ bàbá Alákẹ́tù níwájú pálásì bàbá Ọọ̀ni ló wà lẹ́yìn Central Mosque Ifẹ̀ nílé ẹ̀ wà. mọ́sálásí Jímọ̀ èmi kí n lọ pariwo. lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ilé Odùduwà. Odùduwà street bẹ́ẹ̀ ni ní Ifẹ̀ láti lè parí orò ọba mi ebe kí n tẹ̀mí ti kábíyèsí Ọọ̀ni ibẹ̀ la wà. wíwá sílé Ifẹ̀ ibẹ̀ la wà. wíwá sílé Ifẹ̀ o. àwọn ẹbí sá. wíwá sílé Ifẹ̀ ẹ wá ṣé ìgbà àkọ́kọ́ ní àbí bẹ́ẹ̀ ṣe ń ṣe é bọ̀ láti ìgbà ṣẹ̀ǹbáyé nù tálákẹ́tù bá ti fẹ́ jẹ wọ́n ọ̀kọ́ wá sílé Ifẹ̀ náà wá ṣètùtù. láti gbà ṣẹ̀ǹbáyé ìgboro ni Alákẹ́tù máa ti ń ṣòro lọ sí ilé ní Kétu lọ́ máa ti tẹ́wọ́ gba àṣẹ Alákẹ́tù nílé bàbá ẹ̀ láti Ifẹ̀. ìwọ́n táwọn àwọn kọ̀rọ̀wọ̀ sí dé wọ́n tọwọ́ màtí máa padà délé wọ́n ti lọ gbé ẹlòmíì wá lára àwọn olóyè Lùsíẹ̀ Táíwò ní Ìmẹ̀kọ lára wọn ni onímẹ̀kọ ọba Benjamin onímẹ̀kọ of Mẹ̀kọ tó bẹ̀ sí wa gbogbo ọ̀nà láti fi da ojú agbolé wa lulẹ̀ pé wọn ò lówó lọ́wọ́ láti tìjọba gbé mi ṣe wá dé Kétu mo wá ní òkè èmi lọ́mọ ìtọ́ mú lọ tọ́lẹ̀ ti gbọ́ ẹ̀rọ rò lọ́wọ́ mi ní agbolé tó ti ṣòro fún mi tọ́jẹ́ pé ègùn yẹn náà lè fẹ́ kó jẹ ọba ń lò pé ègùn yẹn ẹrú ni bàbá ẹ̀ ní agbolé wa lóde pàtà. ègùn bó ni ti ègùn ṣe jẹ́ ṣé ègùn ní Alákẹ́tù lórúkọ ẹ̀ àbí ọmọ Odùduwà ní Alákẹ́tù. bí àwọn ẹbí wa ṣe dìde láti Port Novo pé àwọn ò lè gbà pé ẹrú ni bàbá ẹ̀ nìyí ní agboolé wa pé àfi tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ ni kó máa bọ̀ ságboolé káwọn tó ètò tó ó ní ẹ̀wọ̀n ò lè gbà láyé àkókò òjẹ ọba yẹn pé ta ló ń jẹ́ Ọọ̀ni ní ìgbà yẹn lọ́hùn-ún èmi wá ní òkè bá jẹ́ pé ó fẹ́ jẹ ọba èmi rẹ́dì láti mú wa gbolé pílájú tí máa lájú láti lọ bá àwọn olóyè láti bá wọn sọ̀rọ̀ AK-47 ni mo rí lọ́ọ́ jí mi gbé for good 3 days láti lọ wéṣì ẹ̀mí mi kí àwọn ọlọ́pàá láti 2018 March kó àwọn ṣàdámù yẹn àwọn pòlìsì yẹn wá dáhùn lóhùn pé ọmọ ọlọ́mọ tí ẹ lọ tì mọ́lé fún ọjọ́ mẹ́ta ibẹ̀ láì gbogbo olùtìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo olùbẹ̀sẹ̀ parí pé ọba di méjì pé ojú òpó ń ṣe. ọba tó jẹ́ ọ̀ríjìnà ọba yẹn láti àwọn nǹkan lọ sí mi nígbà tó máa fi sí mi lẹ̀ tí máa fi jẹ́ agboolé wa ní òde pàtà gbogbo àwọn ẹbí wa wọ́n ti sá lọ wọ́n ti sá wá sí Ìlíkímù. ojú òpó ń ṣe bákan. nígbà tó máa fi gbé mi dágbolé máa sọ fáwọn ohun tó ṣí mi lẹ̀ pé ó dáa mi lè lọ sí Nàìjíríà mọ̀ ẹbí mi. a ti ń gbọ́ yín padà dáadáa à ń gbọ́ yín lọ. mo wá nígbà tó jú mi tó wá ṣí mi lẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta tó jí mi gbé nílùú Kétu àṣọ ọba Alákẹ́tù tó ti fẹ̀ dé mo wá lọ báwọn ẹbí mi ní Ìlíkímù ìgbà tí mo dé bẹ̀ mo bá gba ẹbí mi ní ààfin onílíkímù of Ìlíkímù mo bá ọba Onísàlẹ̀ of Ìsàlẹ̀ mo bá ní bínú ojú òpó ọba Ògúnbà mo bá ọba Onísàlẹ̀ first president Alaketu. Hello. à ń gbọ́ yín o. ọba Onísàlẹ̀ yẹn ni first president Alaketu aládéfẹ́gbà tó wà láyé tí Ògúnbà jẹ́ secretary Alaketu
nígbà tí ọba aládìfẹ́ wà láyé nígbà tó ń rí gbogbo bí ọ̀rọ̀ ẹ ṣe ń lọ àwọn ọba ẹ wá yarí pé àwọn ò lè tẹ̀lé eégún Yorùbá làwọn tẹ̀lé gbogbo àwọn ọba ẹ dẹ̀ tẹ̀lé mi wá sí Nàìjíríà ní ìgbà yẹn ọ̀rọ̀ yẹn le gan débi pé nígbà tí wọ́n fẹ́ lọ fowó bribe gbogbo àwọn ọba yẹn títí kan ọba onísàbẹ̀ nígbà yẹn mo sá kó gbọ́n wá sí Nàìjíríà àlọ́sọ̀dọ̀ Ọ̀rọ̀gún látọ̀dọ̀ Ọ̀rọ̀gún àwọn àbá yẹn wá sí ọ̀dọ̀ kábíyèsí ọ̀ní pé àwọn ò lè gbà kán gba kíndọ̀mù ilẹ̀ Yorùbá lọ́wọ́ ti tàwọn bọ́n ṣe gba Ṣàbẹ̀ bọ́n ṣe onípópó náà sì irú nǹkan báyìí náà ti ṣẹlẹ̀ lọ́wọ́ ní orí onípópó tí wọ́n tún fẹ́ gba ilẹ̀ adé onípópó náà tó ṣe dìjà lọ́wọ́lọ́wọ́ báyìí náà sì pé àwọn ò lè gbà àwọn kábíyèsí ẹ̀ sì dúró wọ́n dẹ̀ dúró lẹ́yìn mi till now a tún wá padà sọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni kábíyèsí Ọọ̀ni wá pé máa yí àtàwọn olóyè àti ìyálóde wọn pé kọ́ àbá sífẹ̀ ọ̀nà ọmọ ẹni tó ń jẹ́ Ọọ̀ni ṣá àwọn Oòduà ó pè wọ́n ní ẹ̀mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọmọ ẹni tó ń jẹ́ Ọọ̀ni wíìsì Aláàfin Ọ̀yọ́ nǹkan kan bí àwọn ọmọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ létà àgbà tó ń rí ibi tọ́rọ̀ ẹ̀ ń lọ torí pé bàbá wọ́n lè máa sọ́lá sọ́jẹ́ ta ni ó lóun ọmọ onírìsà tó wá rí pé bàbá ríwánu Akíolú tó dẹ̀wò lọ́jọ́ sí bàbá mi ọ̀rọ̀ àfẹ́ kúnlé rẹ̀ ká tó wá sọ pé èèyàn lásán ni ó sọ pé wọn ọ̀pọ̀ onírìsà mo ń gbọ́rọ̀ yín. nígbà tó wá rí pé Ọọ̀ni ọ̀fẹ́ tó gbà mí ní October 2018 wọ́n wá rí pé ọ̀rọ̀ yẹn di ó sọ́sọ́ ọlẹ́nu ọmọ ọ̀rọ̀ tó lè ṣe mọ́ máyẹ̀ wọn sọ pé òun máa dé adé òun rédè láti dé adé yẹn kó o kú ó wá lọ ṣe adé fúnra ẹ̀ ní Àgbómẹ̀ nílùú Ègùn wọ́n wá lo náà olóyè Aláàfin wọ́n sáré lu pálá tí wọ́n gbà tó lu agbára kalẹ̀ láti fi ṣe kínní yẹn gbogbo àwọn ẹbí wa tó sọ pé kì í ṣe ọba àwọn ọba lọ́ba àwọn òyìnbá fún ẹ̀wọ̀n lọ́rùn wọn lọ. ẹni pé ọlọ́sàdé fún ẹ̀ láàrin àwọn ègùn. Hello. mo ń gbọ́ yóò ẹ lọ́lọ́ sí adé fún rẹ̀ láàrin àwọn ègùn. bẹ́ẹ̀ ni sà ló wá ń rí fẹ́ tàwọn olóyè Ọ̀yọ́ kó lè jẹ́ kí bàbá ọlọ́yọ̀ ló wá dé adé fún wọn lọ́wọ́ fi yẹn kájọ àwọn èèyàn wa wọn lọ fún wọn lówó wọn pèèyàn sí pálásì nǹkan kan lẹ́yìn tó ń fi ìbọn lé mi kó nílùú tán. ìgbà táwa padà dé Ifẹ̀ kábíyèsí Ọọ̀ni wá sọ fún mi pé wọn ò lè pa mí ó wá fà mí lé ṣàrùn Oòduà lọ́wọ́ wípé ṣàrùn Oòduà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ lọ ṣe bẹ́ẹ̀ that's October 16, 2018 wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ àwọn nǹkan tó yẹ kó ṣe fún mi ní Ifẹ̀ nígbà tó dẹ̀ parí ẹ̀ wọ́n bẹ̀ sí dókòkò mọ́ kábíyèsí Ọọ̀ni tí kábíyèsí Ọọ̀ni rí pé ìjà náà fẹ́ gbé kò wọ́n bẹ̀ sí lọ lo àwọn nǹkan kan látọ̀dọ̀ kábíyèsí bàbá aláìkú bàbá yèyé pé kó lè dá sọ̀rọ̀ yẹn pé tí bàbá ikú wáyé bá ti dá sọ̀rọ̀ yẹn àwọn fámìlì wa lè jáwọ́ kó nínú oyè yẹn àwọn fámìlì wa dẹ̀ jẹ́ kó yé wọn pé àwọn ò tí ì ṣetán láti mú ọba táwọn bá dẹ̀ tẹ̀ máa mú ọba àwọn ò kì í mú ọba bẹ́ẹ̀ ní ilẹ̀ Kétu orúkọ bàbá Aliset òun la ọmọ Yorùbá máa ń bèrè sí pé orúkọ tó lò ní tó ń gbà tán bí ní hospital kó tẹ́ndẹ̀ fún àwọn ọmọ Yorùbá kọ́ rí orúkọ tó lò ńgbà tó wà ní Sunday school primary school àti orúkọ tó lò níbi iṣẹ́ gangan kó tẹ́ndà ẹ̀ nítorí kò sí orúkọ Yorùbá kan nínú orúkọ ẹ̀ àwọn onímẹ̀kọ́ àti pòfẹ́sọ̀ aṣáájú náà lọ yí ìtàn padà náà lọ fún lórúkọ Yorùbá kó lè jẹ́ ọmọ Yorùbá ní ìgbà kan rí ó ti pẹ̀rẹ̀ lọ́mọ ọba Jíbúlù nígbà ẹ̀sìn ó tún wá ń pẹ̀rẹ̀ ọmọ Adégbìtẹ́ ìran ọba tèmi tó tẹ̀ tìjọba parí ìran ọkọ bí ni mí tí mo dé mọ́lé nífẹ̀ẹ́ ìran ọba tèmi tó tẹ̀ tìjọba rí àti rí ọba Ẹ̀tù ọba Ọ̀ṣọ́yí ọba Jíbúlù ní ìran bá mi tó ti jọba rí ní Kétu. ẹ jẹ́ kí n bi yín ní ìbéèrè kan ìlú Kétu ìdílé mélòó ni àwọn tó ń jọba Aláketu lónìí ìdílé mélòó ni wọ́n. ìdílé mẹ́rin ló kù sá ìdílé mẹ́rin. ìdílé mẹ́rin ìdílé kí lorúkọ ìdílé tiyín. Òde Pàtà. Òde Pàtà ni ìdílé tiyín. bẹ́ẹ̀ ni Ìgbẹ́lẹ̀ka.
Ìmẹ̀ṣà Ketu. ìdílé kejì ńkọ́, ẹ dárúkọ àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yòókù fún wa. Ojú òpó tó ti ṣe ní bínú ni o, tójò bá ti rọ̀ báyìí ojú òpó máa. Ẹ dárúkọ àwọn, ṣé ẹ lè dárúkọ àwọn ìdílé mẹ́ta yòókù fún wa, orúkọ àwọn ìdílé mẹ́ta yòókù. Ìlọ́mu. À ń gbọ́ yín o. Alápẹ̀nà òrìṣà. À ń gbọ́ yín. Àró. Ọjà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àró. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù. Ṣé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìhàwó ni wọ́n kọ sí ẹ̀yìn, ìhàwó wọ́n kọ sí ẹni tí ẹnì kejì tó ń bá yín fọ ọ̀rọ̀ oyè? Àgbà tí ó ti sunra ẹ̀dí tipátipá pé tipátipá la fi ń fẹ́ràn Ṣàngó. Ìbọn gbogbo ẹ̀ ló lò àtàgbára tó ogun. Mo yẹ sọ̀rọ̀ lálẹ́ Kétu ni alẹ́ mo fi ń lọ Kétu, tó bá ti dàárọ̀ mò ń kó ń bẹ̀. Kí ambassador ọwá fún mi ní pé kí má tẹ̀rù lẹ̀ yọjú sí Kétu tí nǹkan fi yọ pé ẹ̀mí mi náà ń wá. Ibi tí wọ́n ti ṣe é dé ní Nàìjíríà, onímẹ̀kọ ó wà ní gẹ́gẹ́ guardian tó wọ́n kọ́ pé nìkan parí àti Alaketu tó bá ti mi kọ́ gbé mi kọ́ lọ waste mi. Bàbá kan wà ní ààfin bàbá Ọ̀ọ̀ni òrìṣà, wọ́n pè ní Solomon, ó máa ń tẹ̀lé cs káàkiri, ó máa ń sọ pé òun láṣojú kábíyèsí Ọ̀ọ̀ni, òun ló fún wọn ní líìkì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní palace bá Ọ̀ọ̀ni tó yẹ kó rí bẹ́ẹ̀. Láti àárọ̀ gan-an ti ń lépa ẹ̀yìn mi káàkiri, ohun kan tó mi wà ní Kétu. Ìbéèrè tí mo béèrè, àwọn ìdílé tí ń jẹ́ ìkan lára àwọn ìdílé tí ń jẹ ọba Alaketu. Bẹ́ẹ̀ ni bàbá, ìdílé mẹ́ta yòókù tó fi jẹ́ mẹ́rin, ìhàwó làwọn ìdílé mẹ́ta yòókù kọ sọ́rọ̀ ẹ̀, sígun ti yín. Ìdílé mẹ́ta tó kù wọ́n rí wípé ọ̀rọ̀ ọba Kétu ó ti kọ́ àwọn ọlọ́gbọ́n ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Kétu yìí kò ṣẹlẹ̀ rí ní Kétu. Wọn ò fi tipátipá jọba ní Kétu rí, wọn ọ̀rẹ́ tó fìbọn jọba ní Kétu rí. Pòfẹ́sọ̀ Aṣíwájú tó ní kò fọba jẹ ní Kétu rí, onímẹ̀kọ kò fọba jẹ ní Kétu rí. Ṣùgbọ́n torí àti jẹ títí wọn àti lè mẹ́kọ̀ orúkọ àti lè pọ́pùlà, àwọn náà jíjẹ́ agbódegbà fún ẹni yìí gan kọ́ ló ń sọ̀rọ̀. Gbogbo nǹkan tó lè sọ ìmẹ̀kọ́ náà ti ń gbéra náà ti ń lọ kọ́. Àwọn ẹbí dẹ̀ ti gbé mi lọ bá Pòfẹ́sọ̀ Aṣíwájú rí, bí ẹ̀gbọ́n mi pásítọ̀ Ajíbádé wípé ẹni tí wọ́n ní Ifámú rèé, tí Pòfẹ́sọ̀ Aṣíwájú ó dẹ̀ sọ fún mi wípé òun sọ̀pọ́ọ̀tì mi gbọ́ngbà tá a kó ń bẹ̀ tán tí a lówó lọ́wọ́ tá a máa gbélẹ̀ nǹkan pàdídà. Pòfẹ́sọ̀ Aṣíwájú yìí èyí mo lè jẹ́ kan náà àwọn ọmọ tó ń gbà tí mo wà kékeré tí mo ń bá tọ́jú ilé, èyí mo máa bá roko ilé ẹ̀kọ́ tó dé láti Èkó láwọn pé àwọn tó máa gbàbọ̀dé fún mi. Onímẹ̀kọ́ tá a bẹ̀ tí wọ́n sọ yìí is my junior brother láìmọ̀ pé òun tó máa gbàbọ̀dé fún mi. Lẹ́tà tí kábíyèsí Ọ̀ọ̀ni fún mi 4 ló wà lọ́dọ̀ ẹ̀ tí mo kó lọ fún un tó ń sọ fáwọn olóyè ń gbà yẹn pé ẹni tí kábíyèsí Ọ̀ọ̀ni fọwọ́ sí rèé o káwọn sọpọ́ọ̀tì mi. Tó dẹ̀ rí mi àti kábíyèsí Ọ̀ọ̀ni ní ìmẹ̀kọ ní December 2018 tá a jọ sọ̀rọ̀ ní Celestia tí inú gbogbo èèyàn ń dùn láìmọ̀ pé òun náà ló tó máa gbàbọ̀dé fún mi lẹ́yìn. Lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ìgbọ̀n dì náà ní pé òun mọ̀ mí rí máa pa fámílì. Gẹ́gẹ́ bí ipò ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Nípa ilẹ̀ Kétu. Ìtàpọ̀ ìbáṣepọ̀ sì pọ̀ tó ṣe yí pé ní ìgbà tí ikú bàbá yèyé tí agbára ń bẹ, ilẹ̀ Kétu wà lára àwọn ilẹ̀ tí ń bẹ ní abẹ́ Aláàfin Ọ̀yọ́ níjọ́un ṣáájú káwọn Fúlàní ó tó wá dá gbogbo ẹ̀rú. Ìjẹ́ ẹ ti dé ọ̀rọ̀ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ bí? Nígbà tí ọ̀rọ̀ ẹ ṣẹlẹ̀, mo dọ́dọ̀ ikú bàbá yèyé lákọ̀ọ́kọ́ ìrìn àti tó ló wà láṣẹ àbá wọn. Nígbà tó rẹ̀ tó wá fọ́ lójú pátápátá, àwọn ọmọ bàbá Aláàfin Ọ̀yọ́ láti ọ̀dọ̀ Ìyákótó, àwọn orúkọ wọn ni Súlè náà bàbá Aláàfin Ọ̀yọ́ àti Déníyì. Àwọn ọmọ ẹ wá láti Ọ̀yọ́, wọ́n tẹ̀lé mi wá láti Kétu, wọ́n wá gbọ́ ọ̀rọ̀, wọ́n rí pé àbòsí làwọn tó ń pera wọn ní Alaketu tó ń parọ́ káàkiri, wọ́n rí pé irọ́ ni. Wọ́n wá mú mi lọ bá bàbá. Bàbá lè jẹ́ kó yé mi wípé
irọ́ tó wá pa fáwọn ń gbà yẹn ni pé kò sọmọ oyè ṣùgbọ́n sọmọ oyè ti wá dé gbọ́n kàkà kí ó rọ̀ lára ọmọ ìyá àjẹ́ ṣe ló ń le sí i. Bàbá ní gbogbo ìtàn tó ń lọ kọ́. Bàbá ní wípé irọ́ tí ẹ pa fáwọn ni pé kò sí ọmọ oyè. Kò sọmọ oyè. Báwo ni wọ́n fi lọ mẹ́nìyàn wá. Bí ó bá sí ọmọ oyè ní ìdílé kan ṣèbọ ọmọ oyè ó wà nínú ìdílé mẹ́rin ọmọ oyè ó wà ń bò míì tí ìdílé kan bá ti kú àlè torí ẹ̀ sọ pé a wà lọ mọ́ àlejò a tún wọnú ìdílé míì ni àbí gbọ́ pé ìdílé mẹ́rẹ̀ẹ̀rin náà ní Alaketu ni wọ́n. Àwọn tó ń sọ ẹ́ bàbá gẹ́gẹ́ bí nígbà tí èmi náà lọ síbẹ̀ ní agboolé wa ẹni tó bá ní ilẹ̀ tó máa fi sin sí tó máa fi sòkú sí wọ́n ní sísí di òrìṣà bàbá yẹn tá à ń sọ yìí ìran wọn ìdóòṣà la sísí lágboolé wa lójú ọwọ́ wa ń bẹ̀. Adéṣẹ̀báyé bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ń kọ̀tọ̀ káàkiri sà ẹgbẹ́ lọ́wọ́ wọn Adéṣẹ̀báyé Ketu sí lọ́wọ́ yẹn tá à ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ wà lọ́wọ́ wa bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ọwọ́ tí yín ló wà. Bẹ́ẹ̀ ni bàbá Adéṣẹ̀báyé wà lọ́wọ́ wa báyìí. Ṣé ẹ ti dé nígbà gbogbo ọ̀rọ̀ nígbà tẹ́ fi ń lọ Ilé-Ifẹ̀ ṣé ẹ ti parí ètùtù ẹ ti wọ̀ pẹ̀bí ní Ketu padà ẹ ti dé adé. Mo ti wọ ẹ̀bí ọdún ṣe ọdún tó kún wọn parẹ́ fún mi ní Ilé-Ifẹ̀ ní ọ̀nìfà fún mi ní lẹ́tà ẹgbẹ́ tí gbogbo kí ní ẹgbẹ́ tó bá lẹ́tà àwọn ọ̀rọ̀ yẹn á lè ọkùnrin ìlú lẹ́tà wọ́n fún náà lẹ́tà wọ́n fún mi lẹ́tà wọ́n fún bàbá kí lẹ́tà wọ́n fún pẹ́sẹ́ntì fi káìsì mi lẹ́tà yẹn ta náà àbátẹ́jọ fáìlì gba lẹ́tà bàbá ọ̀dọ́ tí wọn ọ̀dẹ̀ ká sí wọ́n sọ̀rọ̀ fẹ́ gba kíndọ̀mù yẹn wọ́n yìí tán gbogbo kíndọ̀mù tó jẹ́ ọmọ Yorùbá wọ́n ti gbà tán irú ẹ̀ wọ́n lóògbọ́n tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho ṣe Sunday Igboho ẹ̀wọ́n lóògbọ́n tó ṣẹlẹ̀ sí tó bá jẹ́ kó bá dàtà lójú kó sílùú Ketu ṣe Sunday Igboho ò lè pẹ́ tó bẹ́ẹ̀ níbi ní Kútọ́nù tó á ti dìde mọ́ á ti mọ́ ó ṣe máa ṣe ṣùgbọ́n tó pé bàràǹdà lọ́ fi ṣiṣẹ́ yẹn. Ìgbà tó olóyè Sunday Igboho ṣẹlẹ̀ àwọn tó bá ń fọkàn bá mi lọ́rùtọ́ lọ ariwo tèmi panu yìí pé tó bá ṣe pé lóòótọ́ tèmi ò tiẹ̀ mọ̀ pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ yìí pé alọ́ba Alaketu ọba ńlá sì ni aládé ìṣẹ̀ǹbáyé tó ṣe wípé nínú ojúlówó ọmọ Odùduwà ní wípé káfọkànbalẹ̀ ilé ni Ìgbòho wà tá a mọ̀ yìí pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní láàrin Alaketu. Bàbá wa ibi tọ́rọ̀ dé tó ní wípé ṣe é rẹ́pọ̀ mọ̀ ń gbọ́ yín ṣe ń gbọ́ mi. Ibi tọ́rọ̀ dé ní Ketu nísìnyí àwọn ẹbí wọn ò lè rìn kán yọ ní Ketu nínú kọyọ kò mọ̀ kán yọ bọ́ tiwọn máa tó pe rẹ̀ ní ọba àyíṣà ó wà ó sì ń wọṣọ ọṣẹ ó sì ń wọṣọ oníbodè ọ̀hún rí lọ́nà sábẹ́ ọ̀hún rí káàkiri kọ́sítọ́ọ̀mù ni ló pe rẹ̀ oníbodè ló pe rẹ̀ ó sì ń ṣiṣẹ́ oníbodè ó dẹ̀ pe rẹ̀ lọ́ba ó dẹ̀ sọ pé aláàfin ló sọ̀pọ̀ tì tó kó fóun máa jọba lọ àwọn tọ́dẹ̀ kan lọ́ba ní ìmìlẹ̀ kan ó dẹ̀ sọ̀pọ̀tì àwọn tọ́dẹ̀ kan ní Israel of kìnìún kan ó dẹ̀ sọ̀pọ̀tì ẹ̀. Téèyàn bá ti jọba gẹ́gẹ́ bí ìlànà ẹ̀mí ọ̀wá mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ní Benin Republic yóò fi sẹ́lẹ̀ kò ní ṣiṣẹ́ ìjọba mọ́ torí pé bẹ́ẹ̀ni ìjọba ọmọ san. mo lè fún láwọn nọ́mbà àwọn yẹn kan tó jẹ́ àwọn gbòógì nílùú ibi tó halẹ̀ máwọn yẹn làwọn fi ń sá pé ẹjẹ́ ká sáfilẹ̀ ẹjẹ́ ká filẹ̀ kò jẹ́ kó ṣe kí ni ẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ rẹ̀ ṣé ààfin làwọn náà ń lò ààfin Alaketu ìṣẹ̀ǹbáyé ni wọ́n ń lò àbílẹ̀ wọn ni wọ́n ń lò gẹ́gẹ́ bí ààfin. Fi Alaketu ìṣẹ̀ǹbáyé náà lò tó máa gbọ́ pàlejò ń bọ̀ àsọdọ̀ wọn náà lọ gbẹ̀yìn wọlé náà dọ́gbọ́n gbàlejò ibi tí wọ́n ṣe é dé gan ọ̀rọ̀ yìí mo dọ́dọ̀ bàbá Ọbásanjọ́ ọ̀dọ̀ bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ mo dọ́dọ̀ wọn pẹ̀lú àwọn èèyàn mi pẹ̀lú àwọn akọ̀wé bàbá Kábíyèsí ní Adébẹ̀ bàbá Ọbásanjọ́ fi yé mi wípé nígbà tí Alaketu wà òwe ẹ̀ nípa ẹ̀ tọ́ndẹ̀ mọ̀ mí pọ́n ọmọ Yorùbá ni mí tọ́ndẹ̀ mi sí ilẹ̀ Yorùbá tí mo dẹ̀ gbọ́ Yorùbá kìí kí wọ́n ṣe ń kọ́ mi tàbí ó ń kọ́ mi lẹ́nu tí onídẹ̀ ti fọwọ́ sí i kò sí nǹkan kan mọ́ ebe kí máa wòran egbò àlàáfíà ni lẹ́yìn ẹ̀rọ tó wá dọ́gbọ́n gbé bàbá lọ sí Ketu pé kí bàbá kó wá dá owó nígbà tí bàbá wulẹ̀ tán wọ́n bá fi ọgbọ́n wọ́n fi tàn bàbá lọ sí pálásì nígbà tí bàbá débẹ̀ bàbá rí i pé ẹni òòjọ́ ẹni tí mo ti rí tẹ́lẹ̀ bàbá ò dọ̀bálẹ̀ bàbá ò sí fìlà
nígbà tí bàbá kó bẹ̀ tán nǹkan tó sọ lẹ́yìn bàbá màá sẹ́ndẹ̀ sí ẹ máa gbọ́ kẹlẹ̀ wọ́n bá wa Yorùbá là ń tara wa. bẹ́ẹ̀ni mo lè dé confam àwọn voice record kan lọ́wọ́. bàbá wa Ọbásanjọ́ wọn ò dọ̀bálẹ̀ wọn ò sì sí fìlà fún. wọn ò dọ̀bálẹ̀ wọn ò dẹ̀ sí fìlà fún wọn ní bàtà fún un. wọ́n fi ẹ̀hónú hàn yí pé àwọn ọ̀gbá gẹ́gẹ́ bí ọba torí mọ́mọ́ bàbá wa dáadáa kò sí ọba náà tí bàbá wo ní dọ̀bálẹ̀ fún kò sí ọba náà kódà mo láwọn àwòrán kéèmọ́ ti bàbá wo Olúwo bọ́básanjọ́ ṣe dọ̀bálẹ̀ fún bàbá wo Olúwo ọba àwọn ọba ẹ̀dá ni ọba Olúbàdàn ni bámbámbám Àwùjalẹ̀ ni Aláàfin ni Ọ̀ọ̀ni ni kò sí ọba tí bàbá lè rí bàbá ó dọ̀bálẹ̀ ni. bẹ́ẹ̀ni mo dẹ̀ ní àwọn confam record voice tí mo record sọ́wọ́ nípa àwọn tó ń rìnrìn àjò ní Ìmẹ̀kọ náà ti ń gbógun tì mí ọ̀run nítorí pé bàbá ò ní sọ́pọ́ọ̀tì mi àwọn ọmọ nǹkan tí bàbá ò ní torí tó fi sọ́pọ́ọ̀tì mi nítorí ẹ̀ làwọn ṣe ń gbógun tì mí pé kì í ṣojú ẹ̀mí táwọn ní máa ti dáde yẹn mo dẹ̀ wá dúpẹ́ náà Ọlọ́run pé gbogbo wọn bí mo ṣe jẹ́ adé kò yé wọn wọ́n á wádìí omi àgbọn káàkiri kò lè yé wọn. nígbà tí ọ̀rọ̀ débi tó dé yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀ sí ní Nàìjíríà Benin Republic ni a pín yín sí ṣùgbọ́n ọ̀nà mẹ́ta tàbí ká sọ pọ́nà mẹ́rin ilé ọ̀rọ̀ ilé gbà àkọ́kọ́ ni láàrin àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá àti àwọn tó jẹ́ alágbára wa nílẹ̀ Yorùbá ọ̀nà kejì ó ní láàrin orílẹ̀-èdè Benin Republic àti Nàìjíríà ẹ̀rí ọ̀nà kẹta ó ní ti West Africa tó kó wa pọ̀ ECOWAS kọ́nù tó kó wa pọ̀ ọ̀nà kẹrin náà ní ti àjọ àpapọ̀ tilẹ̀ èèyàn dúdú Áfíríkà torí pé ọ̀rọ̀ tó bá ti ọ̀rọ̀ ń bẹ láàrin orílẹ̀-èdè ìjẹ́ ìjọba Benin Republic wọ́n gbọ́ sọ̀rọ̀ ìgbésẹ̀ wo ni wọ́n gbé. ìgbà táwọn ẹbí wa gbé wọn lọ sí court èmi sọ fún ẹbí wa kókó má lọ sí court pé ọba la fẹ́ ń jìjà ọba ṣùgbọ́n àwọn ẹbí wa ń dúró pé ọ̀rọ̀ ẹ máa níyanjú nígbà tó máa dé court wọ́n fà lọ fà bọ̀ wọ́n pe ọlọ́gbẹ́ni yìí kò yọjú ìgbà wọn ò tí ì dáde fún mi wọ́n pé kò yọjú ìgbà tó máa fi rí báyìí ó dé pé tá a bá fẹ́ ṣe mítìn lágbélé báyìí àlè ṣe mítìn lágbélé mọ́ okun láti lọ ṣe mítìn níbi tó le dé nítorí pé ègùn ẹni yìí wà lẹ́nu iṣẹ́ kò rìtáyà kó lẹ́nu iṣẹ́ ó ń lo agbára yẹn pẹ̀lú gọ́fúmẹ̀ntì ti Benin nítorí pé ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ọba lórí tèmi sì láwa jẹ́ 51 tó ti jẹ ní Ketu gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ní Ketu rí nítorí pé àwọn tó fẹ́ jẹun tó fẹ́ wọṣọ bẹ́ẹ̀ ni èsè ọba Benin nítorí pé ẹnì jẹ́ ègùn ó dẹ̀ sì wà ní sáfíìsì wọ́n lo páwà àṣejọba wọ́n lò lórí ẹbí wa láti lè fi pa gbọ́ ọmọ Yorùbá tó wà bẹ̀rẹ̀ mọ́ ló sọ yìí ọ̀rọ̀ òye tí ẹ̀ ń fà ilẹ̀ fi ń pe ẹni ní ègùn ṣe pé bá a torí pé ẹ̀ ń fa òye lẹ́sẹ̀ ń pè légùn yìí pé kí gbogbo Yorùbá Nàìjíríà àti gbogbo àwọn lọ́balọ́bọ̀ bá yé jáde. èmi gan kọ́ ni mo pè é légùn àwọn tó tún mọ ìtọ́jú mi lọ́wọ́ lágboolé tọ́lá ò lè gbà pé bàbá ẹ̀ rí ló jẹ́ lágboolé fáwọn. agboolé nínú ìdílé mẹ́ta nínú ìdílé mẹ́rin tí ń jọba ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ ìdílé wo ni wọ́n sọ pé àwọn ti wá nínú ìdílé mẹ́rin. èyí tó ọ̀dílé ibi tó sọ́kọ̀ ti wá nígbà tó wá dé nígbà tó ẹjọ́ lójú ẹ̀ wọ́n ní ọmọ ajíbúrú làwọn nígbà tó tún yá ń sìn tá a tún máa gbọ́ lẹ́nìí Ọ̀túnládé gbẹ̀tẹ̀ ní orúkọ bàbá táwọn tó ti jọba rí ìyẹn létè ètè ní o ẹjọ́ adájọ́ tó dẹ̀ da ẹjọ́ yẹn ni pé ibi tó rọ̀ ọ́ dé ní December tó kọjá ni pé ibi tó rọ̀ ọ́ dé apàtó òun ò ká mọ́ kó lókàlùkù lọ ṣe nǹkan tó bá wùn gbogbo wọn ti ń ranjú mọ́ adájọ́. adájọ́ wàá sọ pé apá òun ò ká ọ̀rọ̀ mọ́. bẹ́ẹ̀ ni o pé kó lókàlùkù lọ ṣe nǹkan tó wùn ún. ní Benin Republic náà. ṣùgbọ́n ọ̀rọ̀ tó sá bẹ́ẹ̀ ni nítorí pé ọjọ́ tó ti ń jọba ní Republic of Benin wọn ò gbẹ́jọ́ ọba lọ sí kóòtù kan rí tàbí gọ́ọ̀mẹ̀ntì Benin fún ọba kan ní ìwé ẹ̀rí kan rí epo jọba. tínú gọ́ọ̀mẹ̀ntì Ògùn State bá dùn ó lè compensate wọn tó bá múyàn débẹ̀
Tí a bá ní ká wò ọ̀rọ̀ ti lọ sílé ẹjọ́ ẹni ilé ẹjọ́ ò rí dá wọn ò sì rójútùú sí i ẹsìn náà ti dé ẹdéwájú bàbá wa Ọ̀nìrìṣà ẹdéwájú bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ni màá sẹ́ni kó fọ́tò sí ẹ̀rí gbogbo ẹ̀. ọ̀hún wá lu àwọn bọ́ẹ̀sì kan lóògùn state ṣe pé tó bá rí mi kó wéèsì mi kó pa mí wọ́n fi DSS halẹ̀ mọ́ mi màá gba ìwé yẹn màá fọwọ́ fọ́ọ̀dù pé màá sẹ́ndẹ̀ sí ẹ máa rí i. ẹnìkan wà ní ojú òpó tí ń comment Adébáyọ̀ Adélé mo rò pé àwọn ọmọ bí ọ̀rọ̀ ṣe rí wọn tó dáàbò bàbá ti bẹ̀rẹ̀ ètò ni wọ́n ti ń comment tí wọ́n dà pé wọn ò fẹ́ fi gbogbo ara gba ohun tí ẹ̀ ń sọ wọn ò fẹ́ fi gbogbo ara gba inú mi ó dùn pé Adébáyọ̀ Atom Adélé tí kábíyèsí bá ti bá wa sọ̀rọ̀ tán èmi ìfẹ́ kẹ́yìn náà bá wa sọ̀rọ̀ torí pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la sì dálẹ̀ ìfẹ́ ká gbọ́ ẹ̀rí gẹ́gẹ́ bí ààrẹ òpìtàn tá a bá gbọ́rọ̀ á jáde àwo sì wọ ọ̀tún àwo òsì kí wàhálà ọmọ ṣẹlẹ̀ ká sì mọ̀ sí ipò lò àbí kí ọmọ ẹrú kó wá máa jọba ìtọ́jẹ́ téèyàn kọ́mọ́ bọ́mọ́ èèyàn lọ́wọ́ ìtàn Yorùbá lápè ètò ààrẹ òpìtàn látọ́kùn ètò ìdí tá a fi jáde nìyẹn torí wípé ọ̀rọ̀ tí bàbá wa Ọ̀nìrìṣà ti gbọ́ sí ọ̀rọ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti gbọ́ sí ọ̀rọ̀ tí bàbá wa Aláké ti gbọ́ sí tí ẹbọrọ Òwu tí wọ́n ti gbọ́ sí ó dàbí pé tí bàbá wa Ọ̀ràngún Léèlá ti gbọ́ sí ó dàbí wípé ọ̀rọ̀ yìí ó ti kúrò ní kékeré màá gbìyànjú hello sir. mo ń gbọ́ yín o. màá gbìyànjú màá fún nọ́mbà ẹ tó gbé ẹjọ́ lọ sí kóòtù gọ́gọ́gọ́ wọ́n pè ní Buhari Fágbèmí ìyẹn lólórí ẹbí wa màá fún nọ́mbà ẹ̀ àwọn kọ̀ọ̀kan láti fámìlì wa Placid Ògúntádé màá fún nọ́mbà wọn màá fọwọ́ rẹ̀ sí wọ́n lè fún lẹ́kùnrẹ́rẹ́ kíkún dáadáa. ẹ ṣé gan ni bóyá báyẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìtàn Yorùbá lórí ọ̀rọ̀ ipò ọba Ketu Alaketu tó wà ní orílẹ̀-èdè Benin Republic iná ni à ń sọ torí wípé ọ̀rọ̀ ti di wípé ọba ti pé méjì nílùú torí pé a sì ń dúnkokò mọ́ ọba kan ọba Ajíbádé ni àwọn ni mò ń bá sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Benin Republic àwọn ni mò ń bá sọ̀rọ̀ ó ṣàlàyé gbogbo báwọn ṣe wá sí Ilé Ifẹ̀ táwọn sì lọ ṣe gbogbo ètùtù tó yẹ káwọn ó ṣe táwọn wọ ìpẹ̀bí nílé baba ńlá àwọn èyí onílé Odùduwà àìrí pé wọ́n tún júwe rẹ̀ pé ẹ̀yìn Central Mosque ńlá jírímọ̀ Ilé Ifẹ̀ àwọn èèyàn ọmọ yìí pé ọ̀tọ̀ láàfin Ilé Ifẹ̀ Ọ̀nìrìṣà ilé Àdìmúlà ọ̀tọ̀ ní ilé Odùduwà gangan ọgbẹ́ bá jọ́ ọmọ Odùduwà nìkan ẹni máa ń wọbẹ̀ tó sì já àwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé àwọn tó jójú lówó ọmọ Odùduwà ẹni wọn ò torí pé ilé Ọbàtálá ń bẹ àwọn ọ̀rá ń fẹ̀ ní tiwọn báńbáńbá ló ń kálukú ṣe ní. gbogbo bẹ mo dé gbogbo bẹ wọ́n dẹ̀ ṣàdúrà fún mi. ẹ ṣé gan ni ẹ sì máa fi ọkàn bá wa lọ tẹ́ bá ní wàá wò live lórí ìtàn Yorùbá page tẹ́ bá ní wàá wò live torí pé àwọn èèyàn ó pè wọlé á sì tún bá yín sọ̀rọ̀ torí pé ó ti di sẹ́nà nìyẹn àwọn ọ̀gbọ́n tọ̀tún á gbọ́ ti òsì mo wá fi ń dá gbogbo ọmọ Yorùbá káàkiri tìbútòrò àgbáyé mo fi ń dá wa ní ojú o èmi ò lọ sí orílẹ̀-èdè Benin Republic á sì lọ kọ́mọ̀dé wípé a gbọ́ apá kan á dé àárín ìlú á mọ gbogbo tó ń ṣẹlẹ̀ torí pé ojúṣe tiwa ni nítorí pé ìta bá ṣe lónìí ìtàn ni lọ́la ìtì ń ṣẹlẹ̀ lónìí ìròyìn ni àmọ́ tí bàbá lọ lórí ẹ̀ ìní ń dìtàn àmọ́ ẹ jẹ́ ká ní tàn rè a gbọ́ pé ṣáájú àsìkò yìí ọba tó ti jẹ ní Ketu 50 ni
àwa fẹ́ jẹ ìkọkànléláàádọ́ta ìlọ́wọ́ àdógún tó dọdẹ kò sí tó burú pé kéèyàn méjì mẹ́wàá kí wọ́n jọ máa dupò èèyàn púpọ̀ lè máa du ipò àmọ́ tá a bá dù lọ́nà òtítọ́ ẹnìkan náà ni ó já mọ́ lọ́wọ́ tó bá sì já mẹ́nìkan lọ́wọ́ kí gbogbo wọn parapọ̀ kájọ ṣe kọba lè dáa ni Ìbàdàn nìkan láyé tí ì dù àìdupò nìbàdàn gbogbo wa ti mọ̀ bólúbàdàn nígbà tó Olúbàdàn ti gbéṣẹ̀ gbogbo kò ní jẹ́ kò ní mọ sọ́fà mẹ́mú ni kò sẹ́lómìn tí ó jẹ́ ọ̀tún Olúbàdàn ni ó jẹ́ Olúbàdàn kò síbi tẹ́ ẹ lè gbé lọ yọ́ kàn mọ́ falẹ̀ ni torí pé àṣẹ tá a fi ṣẹ̀dá Ìbàdàn ni àwọn tó fẹ́ dán wò Olúyọ̀lé fẹ́ dán wò lọ́jọ́sí ó gbèrò ọfọmọ lọ́wọ́ Látọ̀ọ̀sà fẹ́ dán wò lọ́jọ́sí ó gbèrò ọfọmọ lọ́wọ́ àṣẹ tá a fi dá Ìbàdàn ni. ẹ ṣé gan ni o kábíyèsí. Ẹni bá mi bẹ̀ wọ́n o wọn jẹ́ kí n lè jókòó sí ìlú o iṣẹ́ ló ń lé mi kiri o ẹ bá mi bẹ̀ wọ́n o. ẹ fọkàn balẹ̀ gbogbo ibi tọ́kọ̀ iṣẹ́ ló ń lé mi káàkiri mi lè wọlé wa mi lè agboolé bàbá mi látàánú mi lè wọ bẹ̀ mo dẹ̀ wá ń lù. ẹ fọkàn balẹ̀ iṣẹ́ ló ń ṣọ́ mi. gbogbo ibi tí ọ̀rọ̀ ti dé gbogbo ẹ̀ làwọ̀ tọpinpin ọ̀rọ̀ dé torí pé iṣẹ́ tí gbogbo lọ́balọ́ba lẹ̀ Yorùbá iṣẹ́ tí wọ́n rán wa ni iṣẹ́ tí gbogbo lọ́balọ́ba lẹ̀ Yorùbá iṣẹ́ tí wọ́n rán wa ni. á dé Ilé Ifẹ̀ o lọ́dọ̀ bàbá mi kábíyèsí o Ọ̀jájá Ọ̀nìrìṣà á sì dọ́dọ̀ bàbá mi Ọ̀ràngún Ilé Ìlá kẹ mọ́ gbàgbé o á dọ́dọ̀ bàbá mi Aláké Ilẹ̀ Ẹ̀gbá á sì dọ́dọ̀ bàbá mi Aláàfin ikú bàbá Yèyé Àtàndá ọba tó á dọ́dọ̀ gbogbo wọn torí wípé kọ́mọ̀bà àdógún kọ́mọ̀bà àdọ́dẹ ìní tó bá ṣe pé lóòótọ́ ẹni tí ẹjọ́ ń fa oyè ojúlówó ọmọ Alaketu ni tí kìí ṣe àtọ̀húnrìnwá àmọ́ tó ṣẹlẹ̀ bá ṣe pé àtọ̀húnrìnwá náà ni torí wípé tó bá ti di ọ̀rọ̀ láàrin ó ṣe oyè àbí ìtàn ọ̀rọ̀ pa fẹ́ du ọba oríṣiríṣi ìtàn máa jáde ojúṣe tiwa ni pé ká gbọ́ tọ̀tún ká gbọ́ tòsì bẹ́ẹ̀ ṣe bá a ṣe gbọ́ tá a bá fún yín láyè yóò di wípé àbáwa náà ní nǹkan kan tá à ń fi pamọ́ èmi ṣe bẹ́ẹ̀ o nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ààlà Ìbàdàn àti Ìwó ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí mo lọ sí Ìwó bó ló ṣe jẹ́ mo dó gbòòrò mo dé pápá wọ́n sì mú mi lọ bá bàbá mi Olúwo tilẹ̀ o bàbá ní ọmọ mi ní Lájí Àbáṣe gbé sínú ọkọ̀ gbogbo ibi tó bá fẹ́ lọ ẹ jẹ́ kó lọ mo sì lọ mo tún padà sórí rédíò Ìbàdàn mo tún jábọ̀ mo gbé àwọn èèyàn wá ní gun Ìbàdàn mo gbé àwọn èèyàn wá ní ti gun Ìwó ó sì lọ lálàáfíà gbogbo ẹ ti wà lọ́dọ̀ ìjọba àpapọ̀ mo rò pé lóṣù tó lọ wọ́n tún yan àwọn èèyàn wá láti wá wo àwọn àlà boundary commission ìdí títẹ̀ Yorùbá fi àwọn nǹkan tá a máa ń ṣe lábẹ́nú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nu kì í ṣe pé à ń sọ̀tẹ̀ nìkan à ń tọpinpin nǹkan tá a bá gbọ́ pé ó fẹ́ rúmbì kan á lọ ọbẹ̀ á tọpinpin bóòlè lè ṣe rí bóòlè torí irú ọjọ́ òní náà ni ẹ ṣé gan ni o ẹ máa fọkàn bá wa lọ ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni. Yes sir. tó bó ṣe rí nù o bó ṣe rí nù ìfi ojú òpó lẹ̀ ẹ jẹ́ ń pín ní òǹkẹ́rọ mi torí àwọn kan tiẹ̀ tí ń fẹ́ máa pè gan tẹ́lẹ̀ inú mi ó dùn yìí pé èèyàn mi tó wà lójú òpó Adébáyọ̀ àwọn ni mo fẹ́ kí wọ́n kọ́kọ́ pè mí kájọ ẹja fún wọn láyè kí wọ́n pè mí torí pé ẹni yìí wọ́n ti tẹ̀lé wa tẹ́sí mo rí pé wọ́n ń kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan òǹkàrọ dáì fi pè mí àwọn ni ẹkẹ́ ẹjẹ́ kọ́kọ́ pè wọ́n lọ́mọ Ketu gangan làwọn òǹkàrọ dáì fi pè mí ní +234 8023687432 lẹ́ẹ̀kan sí òǹkàrọ dáì fi pè mí ní +234 8023687432 iná ní òǹkẹ̀rọ tí ẹ fi pè mí tẹ́ fi bá wa dá sí ètò yín ètò wa ìtàn Yorùbá lẹ́fi bá wa dá sí ètò tẹ́ fi pè wá nù tẹ́ fi bá wa dá sí ètò. láyé ẹ má lè farawọ́ tèmi dípò rí iná bá gbé kó jẹ ìwà rẹ̀ á sì gòkè bí gbogbo wa ti ń wálé ayé la níṣẹ́ tá a wá jẹ́ láyé ẹjẹ́ ń dídá Olódùmarè ọmọ aráyé ẹjẹ́ fẹ́jú tótó tó ń tó bá ti dára gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tún ṣe mọ̀nàfìkì ẹ lọ rè síwọ́ bẹ́ẹ̀ bá síwọ́ Olódùmarè ọba lọ́ba tí mú wọn.
retí kí ọ̀gbẹ́ni Adébáyọ̀ kí wọ́n pè wá torí pé arígbogbo bá a ṣe ń sọ̀rọ̀ ni ẹ̀ ń comment lẹ́ ń tẹ̀ nǹkan sójú òpó àrètí tá a bá rí wọn níwọ̀nba àǹfààní wà fún àwa tá a bá fẹ́ bá wa dá sí ètò ẹ lè pè mí sórí 08023 bóyá direct line ni wọ́n ń pè àti pa torí pé WhatsApp ni wọ́n fi pè wá la fi pa ẹ jẹ́ ká sílẹ̀ lè pè sórí 08023687432 lẹ́ẹ̀kan sí 08023687432 ẹ lè pè sórí direct line àbí orí WhatsApp àmọ́ tá a bá fẹ́ ká gbádùn ara wa orí WhatsApp ní ìbádá ká pè sí láfi gbádùn ara wa. ìnira tí máa jáde lọ́dọ̀ àwọn obìnrin tó fẹ́ bímọ ìjà tá a fẹ́ kọjá odò àrò ká máa lọ ní odò ẹ̀jẹ̀ ló kù. tí ibà ń rí báyìí tá a bá kíyèsí gbogbo ìlú kọ́ ni ó dàbí ìlú Ìbàdàn tó ṣe wípé títò là ń tò ẹni tí ó jọba ó ti mọ̀ òun kálukú ti mọ ibi tó wà ẹ̀jẹ̀ ń gbé ìpè ẹ̀jẹ̀ ń gbé pè ṣùgbọ́n kìí ṣe gbogbo ìlú nílẹ̀ Yorùbá ń lórí bíi ti Ìbàdàn káwọn ọba wa kí wọ́n dìde wọ́n gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ẹ kú déédé àsìkò yìí o ẹ kú déédé àsìkò yìí o. ẹ káàbẹ̀ o ààrẹ Lájí Àbá. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Adébámidélé láti Amẹ́ríkà ló ń pè. tó ẹ bá wa dá sí tó. bẹ́ẹ̀ ṣe pọ̀ pa ọ̀rọ̀ yìí ó dùn mọ́ mi nínú gbà. ṣé ẹ mọ̀ wípé nígbà kan làwọn kan ní kí wọ́n má kọ́ ìtàn nílé ẹ̀kọ́ mọ́ ara àṣòro kan nìyẹn. èkejì ni pé boundary adjustment tó ti yẹ kí wọ́n ó ṣe láti ọjọ́ pípẹ́ tí ẹni tó bá wà ní Kétu bóyá Nàìjíríà ni wọ́n fi sí ni o àbí ilẹ̀ olómìnira Benin kámọ̀ tẹ́ ẹ bá wò dáadáa tẹ́ ẹ bá wo ilẹ̀ ìwòye Kétu ìlú yẹn náà wọ́n ní táwọn bá ń dáná ọbẹ̀ lọ́wọ́ wọ́n lọ ra magí nílẹ̀ French ṣùgbọ́n Nàìjíríà wọ́n wà irú nǹkan yìí kò ní ṣàìmọ̀mọ̀ wáyé tí wọn ò bá tètè fi popo dàgbà kó tó jẹ iyebíye ẹ wo irú ìgbésẹ̀ tí bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n ti gbé ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pàbó náà ló ń já sí nítorí pé kí ni orí pẹ̀lú yẹn ti bọ́ sílẹ̀ Benin wọ́n lo agbára yẹn lórí wọn à ń rọ àwọn aláṣẹ wa àwọn ọba wa àwọn tí wọ́n wà nípò kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó nípọn bí awo erin báyìí. ẹ rí i pé a ti gbọ́ ti apá kan bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á gbọ́ ti apá kejì ó di yí pé sẹ́mọ̀ yí pé tọ́rọ̀ bá rí báyìí ọ̀rọ̀ máa ń gbọ́n púpọ̀. bẹ́ẹ̀ ni. bí mo ṣe fún àwọn bàbá láǹfààní nígbà tá a bá dé Kétu iná là fún bàbá wa tẹ́ni wọ́n ń bẹ lórí àpèrè ẹ sọ fún wa yí pé customs tún ni wọ́n ṣiṣẹ́ ìjọba wọ́n sì ń bẹ lórí àpèrè àgbọ̀ tiwọn náà. ẹja gbọ́ tẹnu wọn náà ẹnu gbọ́ kejì kó tó dájọ́. kódà tá a bá fẹ́ lọ gbogbo òwe tó bá yẹ ká gbà á lọ sí Ministry of Information á dẹ̀ jẹ́ wọ́n mọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ á sì lọ tó dáwà náà pààlà pẹ̀lú wọn á pààlà pẹ̀lú Benin Republic ní Nàìjíríà á jẹ́ wọ́n mọ̀ pé a fẹ́ lọ ṣiṣẹ́ báyìí o a fẹ́ lọ fúnṣẹ́ ìwádìí báyìí débi pé tí ibikíbi tá a bá fẹ́ lọ wọn ó ti kàn sí àwọn ìjọba ti ọ̀hún náà kì í ṣe pé a fẹ́ wá yọ iṣẹ́ ṣe torí pé bọ́ bá gbọ́n nílé ọkọ ẹ̀gbọ́n nílé àlè. èmi ò dájọ́ mò ń tún yànnàná ìtótúnjọmọ́rú rẹ̀ níbi tí Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ jẹ sí kòkòrò gangan. bẹ́ẹ̀ni. nílẹ̀ ìwòye Kétu tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ní táwọn bá ń dáná ọbẹ̀ lọ́wọ́ báyìí àwọn sì lọ ra magí nílẹ̀ French. ẹ̀rọ gbà pé wọ́n ti súnmọ́ra wọn ìlú ti ń já mọ́lù ilé ti ń já mọ́lé àìmọye àwọn ìlú tó jìnnà síra wọn ó dàbí kinní náà nísìn Olúpọ̀nà àti Ìwó èmi ò rí gbó kankan láàrin Olúpọ̀nà àti Ìwó mọ́. kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀. kò sí yàtọ̀ mọ́ ẹ bá tiẹ̀ délẹ̀ Èkìtì ẹ tiẹ̀ ríran wò
tẹ bá délé Èkìtì ẹ ní àfi tẹ bá fura lẹ́mọ̀ pé ti bọ́ sí ìlú mi tó pé ìlú ìṣẹ̀ǹbáyé ìlú ìṣẹ̀ǹbáyé. odò Pọ̀nyán lọ́la Ìwó àti Olúpọ̀nà Pọ̀nyán lọ́la àwọn láàrin. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé tí ọba sì fura kò lè mọ̀ pódò kankan láwọn àbí nígbà tẹ́ ẹ̀ bá wọlé òde mélòó náà lódò ọ̀hún. ìgbà tójò bá rọ̀ ní jódò tójò ọ̀bá rọ̀ èyí ò lè mọ̀ pódò ńlá ni. inú mi dùn bàbá wa yí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àlẹ́ máa ń tẹ̀lé wa ní tó sì yé yín tẹ́yìn fúnra yín sì mọ̀ ni so kò yé sí àjèjì àwọn tó bá ń gbọ́ wa orílẹ̀-èdè Amẹ́ríkà náà bàbá wa ti ń bá wa sọ̀rọ̀ ni wọ́n wà ṣùgbọ́n gbogbo bíi pé nílẹ̀ Yorùbá àti ìtàn ó yé wọn wọ́n mọ ilé wọ́n mọ ọ̀nà ẹ̀rí pé gbogbo ibi tá à ń sọ ni wọ́n ń dákọ ni wọ́n mọ̀ ìdínú tá a fi gbé tàn Yorùbá kalẹ̀ ojúṣe gbogbo wa ni kì í ṣe pé tá a bá sọ̀tàn àwa náà a lè lọ káwa náà ó wò ó bó lọ́ọ́ ṣe rí bó ní torí àwọn ọmọ wa ti ń bọ̀ lọ́la kọ́mọ̀dé pé a ríra wa nílé dára wa mọ̀ a ní mọ̀pọ̀ ọmọdé kan náà jọ ni wá. bàbá wa ẹ ṣé gan ni. ẹ ṣe wọn jẹ́ ń fẹ́ lómi ìláyé o. ẹ ṣé gan ni bàbá wa ẹ ṣé pọ̀ ẹ ṣé gan ni inú mi dùn ẹ ṣé gan ni. kan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. wọ́n ṣe lọ́wọ́ tí wọn ò bá bójú kéde sí ọmọ ara ò ní balẹ̀ ní tẹ̀sẹ̀ nígbà tí di ọmọ. òǹkẹ̀rọ tí ẹ fi pe ààrẹ òpìtàn tẹ́ fi bá wa dá ṣètò ni 08023687432 ipò ọba Ketu Alaketu là ń sọ̀rọ̀ lórí rẹ̀ tó fa yánpanyánrin. mo wá kí bàbá mi o Ọ̀ọ̀nìrìṣà nílé Ifẹ̀. ìyá aláòbó ẹkú. mo kí bàbá mi o mo kí bàbá mi o mo kí bàbá mi o Aláké ilẹ̀ Ẹ̀gbá mo kí bàbá mi Aláké ilẹ̀ Ẹ̀gbá o mo kí bàbá mi Aláké ilẹ̀ Ẹ̀gbá. mo kí bàbá mi Ọ̀ràngún Léèlá wọn lẹ ti gbọ́ sọ̀rọ̀ yìí. mo kí ẹ bọ̀rọ̀ òwú o ààrẹ wa Olúṣẹ́gun Ọbásanjọ́. wọ́n lẹ ti gbọ́ sọ̀rọ̀ yìí o. mo kí bàbá mi kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Àtàndá ọba tó wọ́n lẹ ti gbọ́ sọ̀rọ̀ yìí. mo kí bàbá mi Onímẹ̀kọ́ o wọ́n lẹ ti gbọ́ sọ̀rọ̀ yìí. kí ni tí ń ṣẹlẹ̀ o kí ni tí ń ṣẹlẹ̀ o kí ló dé o kí ló dé o tó wọ́n ti fàṣẹ ńlá lé wa lọ́wọ́ o ojúṣe tiwa ni o ká jẹ́ kí gbogbo aráyé ó mọ bọ́rọ̀ ṣe rí. Adébáyọ̀ àrètí kẹ́ ẹ pè látàárọ̀ ẹ pè kọ́ mọ̀ sí pé àwa á blọ́ọ̀kì yín mọ̀ sí pé á blọ́ọ̀kì yín tẹ́ bá tún wá ń tẹ nǹkan torí pé mo fún yín láǹfààní ńlá pé kẹ́ ẹ pè sórí ètò kọ́ mọ̀ sí pé kọ́ mọ̀ sí pé àwọn ò fẹ́ ká sọ̀rọ̀ ni ẹ pè tẹ́ ẹ bá ní àwọn àlàyé tẹ́ ẹ lè ṣe àbí ọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ ẹ pè tẹ́ ẹ bá tó tẹ nǹkan míì tẹ́ ẹ bá pè àgbègidà yín o ẹ nílé rí ètò yìí wò mọ́ torí pé akọ àbòsí àti àbòmóoru ìlà àpérù nǹkan bẹ́ẹ̀ ẹ ń bá lálàyé ọ̀rọ̀ wọn náà lè pè kìí sọ̀rọ̀ èbú kìí sọ̀rọ̀ ọjà kílẹ̀ Yorùbá ọmọ bàjẹ́ ni níwọ̀n ìgbà tẹ́mi ọ̀bá gbàdúrà kílẹ̀ Ìbàdàn bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wo ní bàjẹ́ la fi máa ń fi ọgbọ́n la fi máa ń fi ṣe. òǹkẹ̀rọ tá a pè sí òun náà ní 08023687432. bákan náà ẹ ní bínú ni ẹ rí wípé láti bí oṣù mélòó kan àwọn èèyàn tó máa ń wò wá live ó ń dínkù ṣé ẹ gbàgbé ńgbà tí àwọn amòòkùnṣèkà tí wọ́n tọwọ́ bọ ìkànnì tán Yorùbá nígbà tá a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè ìní ò tí ì jẹ́ kó padà síbi tó yẹ kó padà sí ẹ máa bá wa ní ìfaradà ẹ̀tẹ́yìn náà bá sì ti ń wù ẹ máa ń ṣe ààrẹ torí pé apẹ́tẹ́lẹ̀ ní ìyẹn bí 1000 kan ó wá kéré jù a máa ń rí irinwó 400 èèyàn tí máa ń wò live. orí ló dá mi orí ló dá mi ènìyàn kọ́ Ọlọ́run ni orí ló dá mi.
Alaketu kìí ṣe ọba kékeré o. Alaketu kìí ṣe ọba kékeré. Ọba tó ní ìyá adé tó tún lè fún yàn ní adé pé mo sọ ọ́ dọba ni là ń pè ní Alaketu o. Alaketu ó ní ìyá adé ó sì tún lè fún yàn ládé pé mo tún sọ ọ́ dọba. Ọba tó bá ní ìyá adé lọ́wọ́ ó wà lára àwọn ọba tó lè fún yàn ládé. Kìí ṣe pé ó lè fi yàn joyè má sí gbọ́ o. Òun gangan tún lè fún yàn ládé pé tó ìwọ yìí o tún lè dádé. Kìí ṣe ìlú mi lè tóbi kódà kó tóbi jù Ìbàdàn wa yìí lọ tí ọba níyà adé kò lè fún yàn ládé. Èèyàn wá lè sọ ní ìṣètò ayé ti di ayé ọ̀làjú tó yẹ pé súkẹ́súkẹ́ ọba súkẹ́súkẹ́ ọba ọba agboolé ń bẹ ọba kọ̀rọ̀ ń bẹ. ọ̀nà ilẹ̀ ló kéde gbé bí kọ́mẹ ni ó má gbà náwó gbọgbọgbọ lẹ́ni sí i. àti ìṣerú èyí sí o èrò kà ń bẹ lọ́kàn ọmọ yìí. Bó ṣe rí nù bí bá ṣe ń lọ á jẹ́ ká máa gbọ́ o. A ti gbọ́ ti ọ̀tún á gbọ́ ti òsì á sì gbọ́ ti àwọn aráàlú á lọ káàkiri gbogbo bọ́rọ̀ bá ṣe jẹ́ àjà máa gbọ́ àjà máa gbọ́. Ẹ ṣé o ẹ ṣé o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ilẹ̀ Odùduwà ò ní bàjẹ́. Ilẹ̀ Ìyẹ̀dúdú ò ní bàjẹ́. A bẹ̀ Ọlọ́run ọba ipò aṣíwájú tílẹ̀ Yorùbá ti wà tẹ́lẹ̀ dá wa padà síbẹ̀ o. tó títí ìgbà tá a tún pàdé lọ́la tá a máa bá ìtàn Àlí Balógun Ìwó tá a bá bọ̀ tá a máa bá bọ̀. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas ìní sọ fún wa yìí pé títí ìgbà tá a tún pàdé ọ̀hún ejò kò ní rọ́ọ̀lù èpè láyé ipò dúró ire o. Ọlọ́run ni o èsè kẹ́ǹtì ń gbèrò gẹ́gẹ́ bí Olódùmarè ojú bá pọ́n ní roro bí iná nígbà ó bá pẹ́ ojú pípọ́n padà lẹ́yìn ẹni tíyà bá jẹ́ èèyàn jẹ̀yàn béèyàn bá ti kúnjà lọ́wọ́ tó bá pẹ́ títí ó mọ jà lẹ́yìn ẹni ìtẹ́ òṣèwọ̀n àmúṣeré bẹ́ẹ̀ ni òṣèwọ̀n àmúṣàwàdà ojú tí ń táwọ́ kì í sàgbọ́n fún òsì tí ń táwọ́ òsì àtàlà ni bó bá pẹ́ títí a ó fọ̀rọ̀ yìí tẹ̀ rírí kò tó ń tó lé tí kì í tẹ̀ láyé lójú ọmọ aráyé àṣebi tí kéjọ bí kíbi wọn ó bá ní ṣùgbọ́n o orí tó dágbé ìyẹn ọ̀jẹ́ dágbé ó sílẹ̀ jẹ́ orí àlùkò lọ́jọ́ odò lóṣù ẹ̀gàn tí lékeléké ò bá ta kété ọmọ aráyé wọn ti fìyẹ́ ẹ̀ funfun bọnú epo.